ní ọjọ́ Saturday a ní pati ńlá kan ní ìlú Ìdìmú Ìṣẹ́rí, pati gbajúgbajà olórin kan tí wọ́n ṣe 30 years on stage tí à ń pè ní Túndé Fìtílà Tẹ́jú Oṣó. Àwọn náà jẹ́ olórin gbajúgbajà nínú ìrìn àjò orin. Wọ́n wá ṣe 30 ọdún nínú iṣẹ́ orin. Níbẹ̀ ni mo ti pàdé ẹni tó ń pè ní Nífẹ̀mí Gold. Mo ti máa ń follow ẹ̀, mo ti máa ń wo page ẹ̀ dáadáa. Ṣùgbọ́n ní ọjọ́ Saturday mo pàdé wọn. Mo kí wọn, mo introduce ara mi, àwọn náà kí mi, inú wọn dùn láti rí ọmọ ológo, ṣe understand. Inú wọn dùn pé yes, àwọn ṣalábàápàdé ọmọ ológo Adaza spiritualism, ẹja ńlá of Celestia. So inú wọn dùn láti rí mi, asomọ́ra wa, akíra wa dáadáa. Nígbà tá a pàdé, ó yẹ kí n lè post picture mi àti wọn gan. Nígbà tá a pàdé, àwọn sọ̀rọ̀ mi, mo bá ọ̀rọ̀ tá a sọ tá a fi dé ọ̀dọ̀ Julie King. Nígbà tá a sọ̀rọ̀ dé ọ̀dọ̀ bàbá wa tó ń jẹ́ Julie King, wọ́n ní ara ẹ̀gbọ́n mi kan ò tiẹ̀ yá pé Julie King pé mo tiẹ̀ fẹ́ pé wọ́n fẹ́ ní stroke pé wọn ò lè rìn pé mo tiẹ̀ fẹ́ gba owó fún wọn gan. Lónìí kí n má gbowó fún Julie King o, wípé àwọn ni kí n gbowó fún, wípé àwọn ní ìdí owó Julie King lọ, pé ìyà ẹ̀ṣẹ̀ Julie King ni Julie King ń jẹ. Mọ́pà kí ló ṣẹlẹ̀, ìyà ẹ̀ṣẹ̀ bíi báwo? Ó ní ṣé mo rí update àwọn táwọn ti ń post táwọn ti ń sọ ọ̀rọ̀ pọ̀, kí má wọ́rí, àwọn máa bọ́, àwọn máa ṣe, àwọn máa mọ̀ ọ́n ṣàǹlérí pẹ̀lú ìtara àti ìbínú ọkàn. Mo ní ìjẹ́ mo lè gba ọ̀rọ̀ yìí lọ́wọ́ yín, King Nífẹ̀mí? Ìjẹ́ lè ní sùúrù fún mi di Monday? Pátì yìí yẹ pé orílẹ̀ wọnú ara gidi. Ẹ jẹ́ ká sinmi, tó bá di Monday máa pè yín. Ẹ fún mi ní nọ́mbà yín. Àwọn náà gba nọ́mbà mi, inú wọn dùn, wọ́n bá mi sọ oríṣiríṣi ọ̀rọ̀ kí n gbowó fáwọn, àwọn fẹ́ ṣe surgery. Àwọn fẹ́ mọ̀, wọ́n ṣàrò sọ̀rọ̀ tó pọ̀ fún mi. Mo ní okay, ẹ má wò tó bá di Monday lágbára Ọlọ́run. Èmi àti àwa sọ̀rọ̀. Ìgbà tó di ọjọ́ Monday, mi ò pè wọ́n. Ìgbà tó di ọjọ́ Tuesday, mo pè wọ́n, gbé call. So I was so surprised lánàá nígbà tí mo rí fídíò wọn tí wọ́n ṣe nípa Julie King, pé Julie King rape àwọn. Julie King rape yín kẹ̀. Mo rí fídíò tí Sister Nífẹ̀mí Gold ṣe ní àná wípé Julie King o, wọ́n fipá bá àwọn lò pọ̀, wọ́n dẹ̀ fipá bá Àdùkẹ́ Gold lò pọ̀. Wípé àwọn dẹ̀ ń bleed, pé ara bleeding yẹn ló pa Àdùkẹ́ Gold. Wípé raping tí Julie King rape àwọn àti Àdùkẹ́ Gold, òun ló fà á tí àwọn fi ké gbajúgbajà síta kí gbogbo ọmọ aráyé bá wọn gbọ́. Mo wá wò pé eléyìí pọ̀ réèpù àmà ní dààmú yìí tó rán bàbá Ìjẹ̀ṣà lọ síbi tó wà lónìí. Ṣùgbọ́n eléyìí yàtọ̀, adult to adult ni. Báwo ni Julie King by January, Julie King máa pé 60 years. At least by our normal view, tá bá wo Sister Nífẹ̀mí Gold, wọ́n ti tó ọmọ 40 ọdún. Tó bá yìí tí ilé pàápàá. Báwo wá ni Julie King ṣe fẹ́ réèpù yín láti bí ọdún 3-4 sẹ́yìn tí ẹ̀ dẹ̀ pariwo? Not pick my call. And I said, okay, let me go on to this matter. Let me make my findings. Débi pé a pe ọkọ sí Nífẹ̀mí Gold bímọ fún, a pe àwọn èèyàn tó pọ̀, a pe àwọn producers àti àwọn promoters wọn. Nínú gbogbo àwọn promoters tí èmi alára pàápàá, èmi Abọ́sẹ̀dé yìí pé ọ̀pọ̀lọpọ̀ ṣetán láti wá sórí ètò nígbà tákòókò bá tó. Ní ìgbà tí a bẹ̀rẹ̀ sí ní make call láàárọ̀, ẹ̀rù bà mí, kàyéfì mú mi, ẹ̀yà mi já pé Ọlọ́run ẹ̀mí mímọ́. Ìwọ ló ní ká wádìí òtítọ́, ká dẹ̀ fìdí òótọ́ múlẹ̀ lẹ́nu ènìyàn 2 tàbí 3. Èyí ló mú mi bẹ̀rẹ̀ sí ní make calls. From there, mo get number Daddy Nífẹ̀mí Gold, mo get number Mommy Nífẹ̀mí Gold, mo get number Bàbá Àdùkẹ́, mo get number àbúrò Àdùkẹ́ Gold tí wọ́n ní wọ́n fipá bá lò pọ̀. Lákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ pe Bàbá Àdùkẹ́ Gold. Wọ́n fún mi ní nọ́mbà pásítọ̀ kan tó jẹ́ olùgbọ̀wọ́ fún Nífẹ̀mí Gold, tó gbàdúrà fún Nífẹ̀mí Gold nígbà tọ́rọ̀ wheelchair máa ṣẹlẹ̀ tára wọn tó ṣe bí ẹni tí ara rẹ̀ kò dá díẹ̀. Mo wá pe bàbá Nífẹ̀mí Gold tá à ń pè ní Pásítọ̀ Àjàyí Adéròmú. Mo pe bàbá yìí tí mo bá ṣe mistake. Bàbá yìí sọ fún mi wípé wọ́n rẹ́pù Àdùkẹ́ Gold o. Báwọn ò gbọ́ orúkọ ẹni tó ń jẹ́ Nífẹ̀mí Gold rí. Báwọn ò sì mẹ́ni tó ń jẹ́ Nífẹ̀mí Gold. Ṣé mọ̀ tẹ́ bá rí àwọn blogger kan, àwọn blogger tó kàn máa ń he story lórí social media. Àwọn yẹn ti ń gbé wípé kẹwàá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀gbọ́n Àdùkẹ́. Mo rí fídíò yẹn nígbà tí wọ́n sin Àdùkẹ́ níjọ́ Saturday àbí níjọ́ Friday. So bàbá Àdùkẹ́ Gold sọ pé àwọn ò mẹ́ni tó ń jẹ́ Nífẹ̀mí Gold. Wọ́n ní dáàdì, ǹjẹ́ ìfìgbà kan gbọ́ wípé bàbá kan tó ń pè ní Julie King wọ́n fipá bá Àdùkẹ́ Gold lò pọ̀? Wọ́n ní ká jọ̀wọ́ ká jẹ́ kó mọ àwọn sùn rè.
àwọn ò gbọ́ wípé wọ́n fi pá bá Àdùkẹ́ Gold sùn o. Mo ní ó dá fún mi ní nọ́mbà àbúrò ẹ̀ ẹ jẹ́ bá a sọ̀rọ̀ bóyá ó tiẹ̀ máa lẹ́nìkan àbí méjì tó fi ọ̀rọ̀ yìí lọ tí ó gbọ́ sí tó lè ṣẹlẹ̀ rí kò lè jẹ́ pé Nífẹ̀mí Gold nìkan. Mo wọ́n lè fún mi ní nọ́mbà àbúrò Àdùkẹ́ Gold ẹ jẹ́ kí n bá a sọ̀rọ̀. Wọ́n ní pé madam ẹ má wulẹ̀ pé kò sí bó ṣe máa rape Àdùkẹ́ Gold ní 3 or 4 years ago táwọn ò ní gbọ́. Àdùkẹ́ Gold yóò bleed ẹ̀jẹ̀ kú. She died of cervical cancer. Àdùkẹ́ Gold died of cervical cancer. Tó dẹ̀ ti ṣe àwọn òde gbọ́ wípé picture Julie King ni mo gbé sórí program yìí. Wọ́n wá sọ wípé àwọn ò rí ẹnìkankan ìyẹn bàbá Àdùkẹ́ Gold mo pè wọ́n láàárọ̀ wọ́n ní ẹnìkankan ò rape Àdùkẹ́ Gold o. Mo ń repeat ẹ̀ torí ẹ̀yin tẹ́ máa padà bá mi share ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbé látàárọ̀ ẹ bá mi share ilé yìí náà. Mo wá ní wọn ò rape Àdùkẹ́ Gold wọ́n ní wọn ò rape Àdùkẹ́ Gold o. Ipa wọn ò tiẹ̀ gbọ́ sétí kò dẹ̀ ṣẹlẹ̀ káàjọ kájẹ́ kọ́ mọ àwọn sùn re. Wọ́n ní ẹ̀dá ṣẹ́yìn mẹ́ni tó ń jẹ́ Nífẹ̀mí Gold tó ń ké tó wà lórí wíṣà wọ́n náà wọ́n kọ̀ rẹ́ni náà nípa àwọn òótọ́ mọ́ kò tiẹ̀ tán máwọn àwọn ò mọ́ rí. That one is point number 1 nípa ọ̀rọ̀ Nífẹ̀mí Gold àti Julie King. Lẹ́yìn ẹ̀ mo wá pe Julie King fúnra rẹ̀ ẹ gbọ́ kí ló ń ṣẹlẹ̀. Wọ́n ní ẹ ti di rapist wọ́n ní ẹ rape King Nífẹ̀mí Gold. Kí ló pa ẹ̀yin àti ẹ̀ pọ̀ kí lẹjọ́ ń fà kí lẹjọ́ ń sọ. Ẹ̀gbọ́n bá ṣàlàyé ló bá kẹnu bọ̀rọ̀ wọ́n ní àwọn ò ní parọ́ fún ẹ o Adaza. Àwọn pàdé ẹni tó ń jẹ́ Nífẹ̀mí Gold ní 2019 5 years ago ní program launching èèyàn kan tó ń pè ní Joseph Gospel. Ìgbà táwọn débẹ̀ àwọn fún Nífẹ̀mí Gold ní àyè láti kọ orin. Nífẹ̀mí Gold kọrin orin yẹn dùn ó wo àwọn lára gẹ́gẹ́ bí producer àgbà òṣèré àwọn ti sáré ro 1+2 pọ̀ kò ń díwájú náà. Wọ́n ti ro 1+2 pọ̀ wọ́n ti sáré wò pé àwọn ọmọdé lè sáré fọmọ yìí tajà kẹ́. Gbogbo àwọn tí mo pè látàárọ̀ wọ́n ní nípa rẹ́pì ẹ má mú Julie King ṣùgbọ́n nípa ọ̀rọ̀ owó number 1 ni kò fowó ṣeré. Ẹni tó bá jọ́ta owó nínú èmi àti ẹ pè wá ẹ jẹ́ ká jọ sọ. Nífẹ̀mí Gold ní concert tàbí launching orin èèyàn kan tó ń pè ní Joseph Gospel. Pélé jáde àwọn arówó ń bẹ̀ òun arówó àwọn náà arówó. Inú wọn dùn oníkálukú bẹ̀rẹ̀ sí ní sáré wò pé òkè. Níbẹ̀ wọ́n gbé súnmọ́ Nífẹ̀mí Gold. Ó yá wọ́n gbé máìkì MC gba máìkì. Everybody feel passion wọ́n feel pity ẹ mọ̀ everybody bẹ́ẹ̀ sí ní ìwò wípé empathy wọlé wá lórí ọ̀rọ̀ yìí pé ọmọ tí ó wà lórí wheelchair tó dẹ̀ kọ orin tó dùn létí aráyé báyìí kí lẹ lè ṣe fún. Wọ́n bá wò pé kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gba mic wọ́n bẹ̀rẹ̀ sí ní pé òkè èmi á fún un ní nǹkan báyìí èmi á fún un níye báyìí èmi á fún un níye báyìí láàárín ẹ̀ wọ́n pàdé èèyàn kan tó ní wọ́n fún studio tó máa fi ṣiṣẹ́ orin yìí òun á gbé studio lẹ̀ tó máa fi ṣe orin fún ẹnìyí pé òkè Julie King ìwọ ló gbé wọn wá bí ìwọ ló mọ everybody ìwọ ló kó àwọn jọ síbí ó yá produce fọmọbìnrin yìí àwọn afọwọ́ ràn án lọ́wọ́ láàárín ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri. Ìgbà tó máa produce orin ẹni tó promise wọn ní studio àṣé òun kọ́ ló ní studio àṣé òun náà kàn fẹnu yẹran sọ́bẹ̀ ni àṣé ó sì lọ́gàá. Nígbà tó ní ọ̀gá tán ọdẹ studio oní studio ní pé àfi tó bá máa san 50% owó studio kan tó lè shoot orin yẹn. Julie King bá tẹ̀ láti wá studio mi lọ́rọ̀ kan ṣá wọ́n produce orin yẹn orin yẹn lọ fà orin yẹn dùn. Ìgbà tó produce orin tán ẹni tó ní studio kò fún Nífẹ̀mí Gold ní copy orin wọ́n gbé master orin fún Julie King ṣé mọ̀ gẹ́gẹ́ bí businessman wọ́n fún Julie King ní master orin láti fi ṣiṣẹ́. Julie King náà wò pé tóun bá jù báyìí ṣá àwọn á rí owó ń bẹ̀. Wọ́n wá sọ fún Nífẹ̀mí Gold pé ó yá o let us sign a contract. Àwọn ti pe lọ́yà wọn. Let's sign a contract. I will be on your show. You will be I will be on that music and I will have share of that money. But Nífẹ̀mí Gold sọ pé òun ò sign any contract. Òun ò sign any deal pẹ̀lú Julie King. Ìbẹ̀rẹ̀ ìjà rẹ̀ o. Láàárín ẹ̀ mo pe Julie King wá ṣàlàyé fún mi. Wípé nǹkan tó fà á nìyẹn táwọn ò fi release master tape yẹn fún Nífẹ̀mí Gold. Táwọn ò fi orin yẹn sílẹ̀ fún. Létí ẹ̀ forin lẹ̀ fún. Àwọn náà wò lè fi businessman làwọn. Ó da ẹ̀gbọ́n ṣé ẹ tó sí ẹ̀ rí ìjà ẹ̀jẹ̀nu kọ́ rí àbí ẹ bá a sùn rí ṣé ẹjọ́ lájọṣepọ̀ rí. Ẹ̀gbọ́n ní rárá o Adaza mi ní purọ́ fún àjọ lájọṣepọ̀ o ṣùgbọ́n mo tó sí ẹ̀ rí. Mo níṣẹ́ ẹ̀mọ̀ pẹ́ni tó bá máa sin ní tabako àkì fara pamọ́ fún. Tí ẹ bá ti ní sòótọ́ fún mi níbí báyìí lónìí tí ẹ bá ti ní sòótọ́ fún mi lẹ́yìn ó kù sọ́wọ́ yìí o wọ́n ní rárá àwọn ò ní parọ́ fún mi. Mo ní ẹ tó sẹ́ni tó wà lórí wíṣẹ́ yín gán dòdò kúdò ẹ fẹ́fẹ́ kúfẹ́ ọ ní rárá o
ẹ má bínú ẹ̀yin ọ̀rọ̀ ọgbọ́n tí mo bá sọ o mo kàn fi ṣẹ̀fẹ̀ mi ní purọ́ bí mo ṣe sọ fún wọn nìyẹn o mi ní ẹ má bínú tó bá pọ̀rọ̀ yẹn ò dé ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi tẹ́ ń wò mí nílé ẹ má bínú bọ̀ bí mo ṣe pèdè fún wọn nípa ẹ̀yin gọ́ńdò dòkúdò kí ló dé ẹ fẹ́ lá ẹni tó wà lórí. ní rárá o ó ní èèyàn kan ló sọ fáwọn àwọn gbọ́n wíníwíní ọ̀rọ̀ wípé ó lè dìde rìn o wípé ó lè dìde rìn o pé èèyàn kan sọ pé ó lè dìde rìn àwọn àpòkè àwọn dẹ̀ ti ṣọ́ àwọn náà ẹ tó bá wòṣẹ́ tí a kọ̀ yóò pẹ́ létí omi ẹ̀gbọ́n náà bá wádìí wọ́n fẹ́ túṣu désàlẹ̀ kòkó láwọn àpòkè jákè ń gbé súnmọ́ mọ́ yìí bóyá táwọn bá ti ní mutual understanding bóyá from there àwọn á lè mọ bó ṣe ń lọ pé ó lè dìde rìn lóòótọ́ pé kàn sí kìsín pátì ni àwọn ò pé kí ló lè ṣẹlẹ̀ láàárín ẹ̀ ẹ̀gbọ́n bá tó ti Nífẹ̀mí Gold bọ̀ ọ̀dẹ̀ Nífẹ̀mí Gold dídẹ̀ gbà fáwọn àwọn ọ̀dẹ̀ tó ń bẹ̀rẹ̀ àníyàn lọ wọ́n ṣe ẹ̀wá bá sùn láàárín yẹn wọ́n náà wọn ò bá sùn bóyá rọ́ bóyá òótọ́ bóyá rọ́ bóyá òótọ́ wọ́n náà wọn ò bá sùn ìgbà tẹ́ tó sí ẹ̀ tí ó gbà fún yín ṣé wá padà find out tó gbà fún yín rádà ṣé wá padà find out nǹkan tẹ́ fẹ́ get wọ́n ní àwọn ò get ẹ̀ ọjọ́ táwọn ò bá get ẹ̀ ní ọjọ́ tó ṣe birthday ní 2021 that was 3 years ago ipe Nífẹ̀mí Gold ṣe birthday àwọn gba hotel àwọn ti gba yàrá mẹ́ta àti láàárín ẹ̀ wọ́n ní wípé àwọn wá wò pé òkè ọjọ́ birthday yìí ó yẹ kí àwọn lè gbé nǹkan sí nǹkan ó yẹ kí àwọn lè ṣe lagasílaga ẹ understand àwọn ti wá gba hotel inú hotel táwọn wá gbà Nífẹ̀mí Gold kéèrò dání ó gbọ́mọ ẹ̀ dání àwọn goddaughters ẹ̀ náà wà pẹ̀lú ẹ̀ àwọn ti fún ní yàrá kan pẹ̀lú àwọn ọmọ ẹ̀ àwọn yàrá méjì náà àwọn tí àwọn èèyàn wà ń bẹ̀ ó bá di alẹ́ kólíkálùkù dẹ̀sùn ó ní káwọn tó kù gba yàrá wọn lọ kókó ẹ̀gbọ́n àti Nífẹ̀mí Gold kọ́ lè gbé lagasílaga kọ́ lè ṣe logo sí logo ṣùgbọ́n wọ́n wọ yàrá iṣẹ́ kẹ́rọ́ tó lọ pé máa wọ yàrá ṣá arákùnrin kan ti dé tó tún jẹ́ another boyfriend Nífẹ̀mí Gold no be small thing o lọ́wọ́ pé ọmọkùnrin mi bá tún dé ló bá kí Nífẹ̀mí Gold mọ́lẹ̀ ló bá gba yàrá fún lókè la máa lọ lókè olówó ló gbọ́ yàwó ọ̀lẹ́ ló bá kí Nífẹ̀mí Gold mọ́lẹ̀ ló bá gbé ó di òkè gbà bàbá bá dáwọ́ ó sọ ní omi òsín bẹ́ẹ̀ o bàbá bá sọ wípé làwọn ò bá rí Nífẹ̀mí Gold mọ́ níṣẹ́ bá já níṣẹ́ bá wọlẹ̀ níṣẹ́ bá wọgbó làwọn bá wò pé ẹran lọ nọ́mọ̀ bọ́ bàbá ní pé bí ìrìn àjò ọjọ́ birthday Nífẹ̀mí Gold ṣe rí nìyí táwọn òfin láyè gbé laga sí laga gbé logo sí logo mọ́ fún Nífẹ̀mí Gold ọ̀nà iléeṣẹ́ bá dí ìyẹn gẹ́gẹ́ bí nǹkan tí bàbá sọ àwọn wàá release ẹ̀ pé